Madam Karim àbí kí n tá a ṣe ń bí lẹ́nu ni wípé bí wọ́n ṣe wá láti ilé wọn láyọ̀ àti àlàáfíà kí Ọlọ́run kó bá kó sọ wọn kí wọ́n padà sílé wọn láyọ̀ àti àlàáfíà bí ọkọ̀ wọn bá lọ sí òkun tọkọ̀ wọn bá lọ sọ́sà Ọlọ́run jẹ́ kó wọn dànù láyọ̀ tí wọ́n fi lé wọn sínú àwọn balẹ̀ wọn. torí pé béèyàn ọba ìjọba ilẹ̀ Yorùbá Ifá ni ìpẹ̀bí tá à ń lọ yẹn àwa awo ní wà ń bẹ̀ mùsùlùmí sí ń bẹ̀ o kírísítẹ̀nì kan sí ń bẹ̀ àwọn ẹ̀sìn àbáláyé ní wà ń bẹ̀ gbogbo ọba tí wọ́n sọ wípé kò sí ẹ̀sìn kò sí nǹkan kan yẹn olè ni wọ́n ọlọ́ṣà ni wọ́n fẹ́ máa tàwọn ará Saudi jẹ. àṣé báyìí lẹ ṣe àṣírí tú àṣé báyìí lẹ ṣe gbowó ní Saudi gudugbẹjá rẹrẹrú báńkà já ẹni tí ń wà láàárẹ̀ kú ọtán àṣírí ti tú afẹ́fẹ́ ti fẹ́ àti rí ìfùrọ̀ adìrẹ afẹ́fẹ́ ti fẹ́ àti rí ìfùrọ̀ adìẹ ọmọ Yorùbá ẹ máa bọ̀ ẹ wá gbọ́ bí wọ́n ṣe gbàbọ̀dè wọlé Yorùbá báwọn àwọn bàbá wa ní ipò aládé kábíyèsí mo tún bá fún orí adé bí ẹ ṣe gbàbọ̀dè rèé bí ẹ ṣe wá mú àwọn ọmọ yín tẹ́ ẹ sọ wá sóko ẹrú torí pé kò sẹ́ni tó jọba ọba àjọba lórí ìlú ẹyọ kan abúlé kan lásán lásìkò yìí tó wà nípò òtòṣì mọ́ so bámúbámú ni mo yó èmi ọmọ pé bí ń pẹ nìkan kan kọ̀tán bẹ̀ wọ́n lu àǹfààní yìí láti kó Fúlàní wọlé bí Fúlàní bá ti wọlé wọn ara màálùú sábẹ́ wọn àwọn Fúlàní náà ń pariwo wípé tó àwọn ò lè dé káwọn má fún wọn lówó àmọ́ kábíyèsí yìí sọ̀rọ̀ kan tí ì rí nǹkan kan sì tí ì gbọ́ nǹkan kan bàbá yìí jáde tán pátápátá ó fọmọ ọkọ hàn ó ní òun ọ̀dọ́wọ́rú nínú ìran Yorùbá ẹ gbọ́ ó lóun ò sí nínú kábíyèsí tí dọwọ́rú nǹkan báyìí lòun ń ṣe ìgbésẹ̀ báyìí lòun ń gbé ẹ dákun ẹ bá mi farabalẹ̀ wo fídíò bàbá ẹ farabalẹ̀ wò wọ́n dáadáa kẹ́ ẹ máa wá rọ̀jò àdúrà fún kábíyèsí yìí irú àwọn kábíyèsí táwa ń fẹ́ rèé bẹ́ẹ̀ ni yàtọ̀ sáwọn tó jẹ́ pé ẹ̀sìn kábíyèsí mùsùlùmí ni mí o kìnní kan ni mí o kìrìsìtẹ́nì ni mí o ṣùgbọ́n kẹ́ ẹ tó dé orí àlééfà tí wọ́n gbádélé yín lórí ẹ ti gbàgbé pé ẹ ti fẹnu gbé òbí níwájú Ògún ẹ ti fẹnu gbé orógbó níwájú Ṣàngó ẹ má gbàgbé pé ẹ ti fẹnu gbé nǹkan níwájú Èṣù láàlú ògiri òpó lórí ẹ̀ níjọ́sí nípèbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá ń tan àwọn bàbá wa kọ́ bẹ́ẹ̀ lájẹ́ kí wọ́n sá tì mí débẹ̀ bí n bá ti débẹ̀ ńlọ dàrú mọ́ wọn lọ́wọ́ àṣírí ti tú ìdí tí wọ́n fi ń jàfẹ́sìn àṣírí wọn ti tú o ìdí tí wọ́n fi ń jàfẹ́sìn ìdí tí àwọn ọba Yorùbá àwọn kan nínú wọn tí wọn ò fi náání àdàbà wọn ò fi náání ipá ń kùgbẹ́ tó jẹ́ pé pápá ń jó ẹyẹ oko wọn fò lọ ni bí wọ́n ṣe ń pa wọ́n tó bí wọ́n ṣe ń jí wọn gbé tó nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn kan ò tiẹ̀ bìkítà kankan wá tí wọ́n bá láǹfààní ó dá sórọ̀kì bí wọ́n bá láǹfààní ó di ilẹ̀ Haúsá láti lọ bá wọn Fúlàní bẹ́ẹ̀ bá kẹjọ́ Fúlàní bẹ́ẹ̀ bá kó o lọ ó dàbí ìgbà téèyàn bá fi ẹjọ́ Abacha san Mustapha ẹ mọ̀ pé ikú fasọsí ikú ni bẹ́ẹ̀ ni bàbá yìí sọ gbódúgbé ọ̀rọ̀ ẹ dákun ẹ bá mi farabalẹ̀ wo fídíò bàbá yìí kẹ́ ẹ bá mi farabalẹ̀ gbọ́ nǹkan tí wọ́n sọ lẹ́sẹẹsẹ kẹ́ ẹ lè mọ̀ wípé kò yẹ kó síjà láàrin mùsùlùmí kìrìsìtẹ́nì àtòníṣẹ̀ṣe léyìí táwọn kan mú kókókó àṣónídìí ni ṣé afẹ́fẹ́ ti fẹ́ àti rí ìfúrọ̀ adìrẹ afẹ́fẹ́ ti fẹ́ àṣírí ti tú ọ̀nà wo lẹ gbé gbà báwo lẹ ti ṣe ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà báwo lẹ ṣe ṣe bí ò ṣe pé kẹ́ ẹ rò ó nú kẹ́ ẹ tún rò lẹ́ẹ̀kejì
ẹ wò ẹ má yẹ gbà yín lásìkò mọ́ ọ̀yá ẹ jẹ́ ń fohùn sí nínú ilé ẹ dákun tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé bá mi subscribe sí channel yìí ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì ń wò ẹ sá máa kọ síbẹ̀ ẹ bá mi sọ kúdò ẹ bá mi kí bàbá kábíyèsí yìí dáadáa bẹ́ẹ̀ ṣé wàá kọ síbẹ̀ nínú comment section yìí tẹ́ ń kọ bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa kọ síbẹ̀ pé orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ẹ gbọ́ ẹ mọ̀ pé mi ò ń tàn yín orílẹ̀-èdè Yorùbá kó farahàn lókàn ó ti wà ó ti dúró àmọ́ kó kàn farahàn òun là ń dúró fún báyìí orílẹ̀-èdè Yorùbá ní kíákíá láì fọ̀tápè ọmọ Yorùbá ẹ gbọ́ mi ni òun ni kẹ́ ẹ máa kọ ọ̀yá bá ń fohùn sí fídíò yìí nínú ilé jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n gbọ́ bí wọ́n bá ti wá gbọ́ tán ó ṣeé ṣe kémi náà padà wá láti wá sọ pé ṣe bẹ́ẹ̀ gbọ́ àbẹ́ ẹ̀ gbọ́ ọ̀yá òun rèé ẹ bá ń fohùn sí nínú ilé. èmi Olúọ̀fin Ilé-Igbó ayẹyẹ bí eégún Ọba Jùmọ̀kẹ́ èmi ò sí nínú ọba tí ń dọwọ́ rú gbogbo ẹ̀sìn làwa ṣe Ilé-Igbó Ilé-Igbó sì tùbà ó tùṣẹ mò ń sọdún eégún fún wọn mò ń sọdún ifá fún wọn mò ń sọdún òrò fún wọn mo tún kódà mo tún ní igi tí wọ́n ń pè ní Àjàráwù igi ọrẹ Ilé-Igbó nìkan ló wà ń gbolẹ̀ Yorùbá o. èmi ní ọba Habib Agbájé Adétóyèsé Olú of Ilé-Igbó Kingdom Arúwọ̀ of Ojoyè second. Ó ti pẹ́ tí a ti ń ṣe àwọn nǹkan báyìí lórí náà ti ń lọ bí Olókùúta ń lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún náà lórí ọlá nígbà òsì débẹ̀ tí ń ṣe nǹkan báyìí mọ́tọ́dún yìí tó ń lágbára ó tó ké sí bí ó ṣe ń gbìyànjú láti máa ṣe fún àwọn mẹ̀kúnnù bẹ́ẹ̀ ni Ọlọ́run ràn lọ́wọ́ láti máa tóbi sí ti ọdún yìí tó peléke àwọn ọba pọ̀ tí wọ́n wá àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀kùn ìlú ló wà níbẹ̀ so ó dùn gan inú everybody sì dùn ọ̀rọ̀ tó ṣe pàtàkì ní tó ṣe lónìí ni wípé kí àwọn aláàfáà tàbí Christian kan kó má gbé ẹ̀sìn lérí ọ̀dọ̀ tàwa láàrin o ẹni tí wọ́n bá wọná kó jẹ́ wọná kò sí kíní ẹ̀kan tó ti yé yín àwa lórí níta àjò èrè lórí àti oníṣọ́ọ̀ṣì o àti oní mùsùlùmí o àti àwọn babaláwo àti àwọn aláṣà o àwa lólórí wọn so kò sí ìtòsí wa láì ṣe lọ́dọọdún so bí ẹnìkan bá ń ṣe wàásù kí wọ́n tó bí wa kí wọ́n tó bí ìyá tó bí wa àti bàbá wa ní ẹ̀sìn ti wà so ó yẹ kí èrò gbogbo èèyàn mọ̀ túmọ̀ ẹ̀sìn mùsùlùmí pé gbogbo ayé ló ti gbọ́ ètí àṣẹ ń tó ẹni tó bá wọná kọ́ wọná iye fún wọn fi ń kówó jẹ ni bí ọba kan bá wà nílẹ̀ Yorùbá yìí tí ń sọ pé kò sí òòṣà kò sí kankan ẹ sọ fún ọ pé ayé ń ṣe é ó tún lè tẹ̀síwájú apá àbúrò ìdàrú gan ni torí pé bí èèyàn bá jọba ilẹ̀ Yorùbá Ifá ni ìpẹ̀bí tá à ń lọ yẹn àwọn awo ní wà ń bẹ̀ mùsùlùmí sí ń bẹ̀ o Christian kan sí ń bẹ̀ àwọn ẹ̀sìn àbáláyé ní wà ń bẹ̀ gbogbo ọba tí wọ́n sọ wípé kò sí ẹ̀sìn kò sí nǹkan kan yẹn olè ni wọ́n ọlọ́ṣà ni wọ́n fẹ́ máa tàwọn ará Saudi jẹ láti máa lọ gba owó mọ́sálásí àti owó pé àwọn fẹ́ máa tún ẹ̀sìn ṣe ni wọ́n èyí sẹ́ wọ́n ní ń pa o kò rí bẹ́ẹ̀ oúnjẹkújẹ ni wọ́n ètí mo rí mú nínú tí Olókùúta sọ tó dẹ̀ dùnmọ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ abẹ́ni lónìí ni pé kó ń kálukú wọn gbájúmọ́ Ọlọ́run tá à ń ṣe dandan ni kí dandan ni kọ́ bọ́ lọ mọ́sálásí tàbí kọ́ lọ ṣọ́ọ̀ṣì tàbí kọ́ lọ ní aláwo gbogbo àwọn tá à ń sọ yìí nígbà àlùdélẹ̀ tán láti kí wọ́n tó bí Jésù lọ́ba ti wà kí wọ́n tó bí ànábì yẹn kan ní lọ́ba ti wà o tó ti ọba ti wà ti pé àwa ni olórí oṣó olórí àjẹ́ olórí mèrè ṣé gbogbo nǹkan làwa ń ṣe o à á ṣe ti ṣọ́ọ̀ṣì à á ṣe ti mùsùlùmí à á ṣe tàwọn ìbáláyé èyí wọn ọba tó bá fẹ́ ṣe tí ní Ọlọ́run fètò sí tí ọmọ sí ni. èmi Olúọ̀fin Ilé-Igbó ayẹyẹ bí eégún Ọba Jùmọ̀kẹ́ èmi ò sí nínú ọba tí ń dọwọ́ rú gbogbo ẹ̀sìn làwa ṣe Ilé-Igbó Ilé-Igbó sì tùbà ó tùṣẹ mò ń sọdún eégún fún wọn mò ń sọdún ifá fún wọn mò ń sọdún òrò fún wọn mo tún kódà mo tún ní igi tí wọ́n ń pè ní Àjàráwù igi ọrẹ Ilé-Igbó nìkan ló wà ń gbolẹ̀ Yorùbá o a tó ń bọ̀ bẹ́ẹ̀ la sì ń lọ mọ́sálásí a sì ń lọ ṣọ́ọ̀ṣì gbogbo ẹ̀sìn làwa ṣe Ilé-Igbó àwọn òru wà lákàkà o a sì fẹ́ kọ́ bá kankan máa sọ̀rọ̀ pé kòtòkòtò kọ́ má dàrú tàwa rú olú tàwa ti gbódà ọdún ṣẹ́ o bàbá wa tọ́jú lórí gbogbo wa ní ọ̀dọ̀ wa láàrin Ọọ̀ni of Ifẹ̀ bó náà ti ṣe ń fẹ̀ nù o gbogbo tuntun ló ń ṣe o ọba tó bá ti sọ pé kò sí nǹkan kan kò sí nǹkan kan orí ẹ̀ dàrú ni o àwọn ọ̀gbọ́n tiẹ̀ o gbogbo ẹ̀sìn làwa ṣe o bó ṣe rí nìyẹn ìwúrò èmi sí gbogbo àwọn tó wá síbi Ramadan Kareem àbí kí n ta ṣe ń bí lẹ́nu ni wípé
bí wọ́n ṣe wá láti ilé wọn láyọ̀ àti àlàáfíà kí ọlọ́run kó bá kó sọ wọn kí wọ́n padà sílé wọn láyọ̀ àti àlàáfíà bí ọkọ̀ wọn bá lọ sí òkun tọkọ̀ wọn bá lọ sọ́sà ọlọ́run jẹ́kọ̀ wọn dànù láyọ̀ tí wọ́n fi lé wọn sí náà wọ́n bá lé wọn o àtẹ̀sí mùsùlùmí o àtẹ̀sí kìrìsìtẹ́nì o àtẹ̀sí àbáláyé o ọlọ́run bá kan ṣoṣo ni gbogbo wa ń pè ìmọ̀ràn fún mi ni pé kárántí ọjọ́ o tó lè dùn màdìfẹ́ fún wọn jọba o ìgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àti fún wọn jọba wọn ò pe àfáà síbẹ̀ wọn ò pe pásítọ̀ síbẹ̀ o àfọbàjẹ́ pẹ̀lú àṣà àti ìṣẹ̀báyé ìlú wọn òun náà fi ọ̀pọ̀lọpọ̀ ọba jọba lẹ́yìn tá a jọba tán tẹ́yẹ fínísì tán náà ṣe di pé ẹ lọ mọ́sálásí tó lọ ṣe ìdúpẹ́ ńbẹ̀ ẹ lọ ṣọ́ọ̀ṣì lọ ṣe ìdúpẹ́ ńbẹ̀ lẹ́yìn tẹ́ ẹ bá ṣe gbogbo ètò tán pé ìjọba tán tẹ́yẹ ìjọba tán lẹ́gbọ́n yóò ṣe lọ kí jímọ̀ bẹ́ẹ̀ pásítọ̀ àṣẹ lọ sí ṣọ́ọ̀ṣì wọn fi mùsùlùmí àbẹ́sì kìsẹ́nì fi bẹ̀rẹ̀ ilẹ̀ orúkọ mi ní His Royal Majesty ọba Kamarudeen Adébóyè Sanni Agúnlẹ́yinjú ẹlẹ́ẹ̀kẹfà olówu tìlú Òwu ọba lóyàn nípínlẹ̀ Kwara State. Eléyìí kọ́ làkọ́kọ́ tá a ti ń ṣe ń bì inú mi dùn láti wà ń bì because agbọ́rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run látẹnu àwọn àfáà adẹ̀rí nǹkan dáadáa tí olówu kúta ṣe Ọlọ́run bá ní àsìkò oṣù tá a wà oṣù ẹ̀rọ máa múnú àwọn èèyàn lórí ológun tá a múnú ọmọdé dùn ó múnú àgbàlagbà dùn ó múnú ọkùnrin dùn ó múnú obìnrin dùn wọ́n á oúnjẹ wọ́n á owó fáwọn èèyàn nígbà tó kù lọlé alàgàtì Ọlọ́run bá fẹ́ kí ẹ máa ṣe ní oṣù Ramadan òun ni kábíyèsí ológun tá a ṣe àwọn náà rí bí nǹkan dáadáa ní láfi kó ní ààfin wa láfi wá síbí láti wá bá wọn jókòó. Tó fà á ni pé olówu ni olóògùta olówu lèmi náà mọ̀lẹ́bí ni wá ọ̀rẹ́ ni wá ẹ̀gbọ́n àtàbúrò ni wá so àjọṣe wa láti rí bẹ́ẹ̀ bọ́ ṣé mi ṣe ń wá bí làwọn náà wá sọ́dọ̀ mi ní bá ní ṣíṣe so gbogbo òwú káàkiri bẹ́ẹ̀ la ṣe kóra pọ̀gẹ́ bí ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà so ìdí nìyẹn tẹ́ fi máa rí mi ní gbogbo gbà wọ́n máa ń ṣe nǹkan kan ẹ̀ máa rí mi níbí mo wá ń wá ọ̀rẹ́ mo wá ń wọ ẹbí bó ṣe jẹ́ nìyẹn. Ẹni tí mo rí mú bẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ gbòógì òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ọba tó bá gbọ́ wọn á rí ọgbọ́n kọ́ ń bẹ̀ ẹni tí òun ṣọba gan á rí ọgbọ́n kọ́ ń bẹ̀ wọ́n jẹ́ kó yé wa àtẹ̀sí mùsùlùmí o àtẹ̀sí kìrìsìtẹ́nì o àtẹ̀sí àbáláyé o Ọlọ́run bá kan ṣoṣo ni gbogbo wa ń pè wọ́n dẹ̀ pé yàrá àfáà tó ń sọ pé tó bá ṣe tọ̀ ń wá àwọ̀ náà wàá tó ń bá tó bá ṣe tọ̀ ń wá àwọ̀ náà ṣe ta ló lọ bẹ̀rí tó dé bẹ̀rí tó wá tó padà sáyé tó ní kàtà báyìí náà ń ṣe ń bẹ̀ kò sí náà Ọlọ́run tó wàásù sùsù wọ́n jẹ́ kó ẹ̀kọ́ tó wàásù tó dá sílẹ̀ Yorùbá ń bì orí Saudi lẹ̀ kò dá wa Yorùbá síbẹ̀ orí Jerusalem lẹ̀ kò dá wa sí definitely kí náà ń ṣe ń bì tó jẹ́ ṣe àbáláyé yìí òun ló yẹ ká mọ́kùn dúdú àfọdúdú náà àdè disturb ẹni tí kírísítà oní mùsùlùmí máa disturb ẹni tó ṣe ṣẹ̀ṣẹ̀ náà wọ́n kó àgbẹ̀ńgbà kó máa ṣe tiẹ̀ ògbà kó abọ́lọ̀ ní láyé ẹ̀ so kókó tẹ́yẹ lóògùn tá a sọ lẹ́ni ó jẹ́ ọ̀rọ̀ gbòógì tó jẹ́ pé ẹ̀gbọ́n ronú sí gbogbo tún lọ lé kó tún lọ yiri ẹ̀ wò ìmọ̀ràn fún mi ni pé kárántí ọjọ́ o tó lè dùn màdìfẹ́ fún wọn jọba o ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ àti fún wọn jọba wọn ò pe àfáà síbẹ̀ wọn ò pe pásítọ̀ síbẹ̀ o àfọbàjẹ́ pẹ̀lú àṣà àti ìṣẹ̀báyé ìlú wọn òun náà fi ọ̀pọ̀lọpọ̀ ọba jọba lẹ́yìn tá a jọba tán tẹ́yẹ fínísì tán náà ṣe di pé ẹ lọ mọ́sálásí tó lọ ṣe ìdúpẹ́ ńbẹ̀ ẹ lọ ṣọ́ọ̀ṣì lọ ṣe ìdúpẹ́ ńbẹ̀ lẹ́yìn tẹ́ ẹ bá ṣe gbogbo ètò tán pé ìjọba tán tẹ́yẹ ìjọba tán lẹ́gbọ́n yóò ṣe lọ kí jímọ̀ bẹ́ẹ̀ pásítọ̀ àṣẹ lọ sí ṣọ́ọ̀ṣì wọn fi mùsùlùmí àbẹ́sì kìsẹ́nì fi bẹ̀rẹ̀ ilẹ̀ àtijọba ìṣẹ̀ǹbáyé la fi jọba o ìmọ̀ràn mi fún gbogbo àwọn tẹ́jọba tọ́ ní kìsẹ́nì nẹ́tọ̀ lọ yílẹ̀ ní ṣọ́ọ̀ṣì àbí wọn mùsùlùmí tó ní mùsùlùmí nẹ́tọ̀ lọ yílẹ̀ àdìgẹ́ máa kírun àdìgẹ́ máa lọ́jọ́ sí o bẹ́ẹ̀ kó má gbé ẹ̀sìn lárúbáwá àbẹ́sí àwọn Júù kó má gbé borí ẹ̀sìn èyí tó lọ́wọ́ bá ṣe fún wa nílẹ̀ Yorùbá ìmọ̀ràn tèmi fún wọn nìyẹn o kan dúró tí tó lọ́wọ́ bá ṣe fún wa nílẹ̀ Yorùbá òun náà nìṣẹ́ ṣe. ẹ ṣe gan bàbá wa lákòótán ẹ bá wa fi dáwọn ọmọ Yorùbá lójú pé ẹ̀yin wà nínú àwọn ọba tó dúró ti àṣà àti ṣe wa. wọ́n á ti máa gbọ́ nọ̀rọ̀ mi ibi ọba tó dúró ti àṣà àti ṣe òun ni mí kò dẹ̀ fi ìrẹ̀dì sọ́bù ẹ̀sìn tí mò ń ṣe kò ní má ṣẹ̀sìn so tí wọ́n la wá ń sọ so mo rọ àwọn náà káwọn náà dúró ti nǹkan tọ́jọba lé lórí
ká má fi ìpìlẹ̀ wọn lẹ̀ ká lọ gbé nǹkan míì o ọlọ́run á ràn wá lọ́wọ́. torí pé mo jẹ́ aláàjì sí tí mo sì kẹyìn mọ́nu tí wọ́n á pé kìrìsìtẹ́nì tọ́jú ọmọ bàbá mi tàbí oníṣẹ̀ṣe pé mi ò fẹ́ mọ̀ mi ò fẹ́ gbọ́ rárá o a gbọ́dọ̀ jọ máa ṣàjọṣepọ̀ ni. ilé ẹ̀ bá sì wo sátífíkẹ́ẹ̀tì tíjọba fún wa sátífíkẹ́ẹ̀tì tá a jẹ oyè lórí ni pé àṣà àti ìṣe ní ilẹ̀ Yorùbá òun oníkàlùkù wa jẹ ọba lé lórí. a rọ gbogbo àwọn tó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì kí wọ́n jọ kí wọ́n jẹ́ ká máa gbé ìgbésí ayé àlàáfíà. àwọn oníṣẹ̀ṣe èèyàn dáadáa ni wọ́n. ọmọ ẹni ọba Dr. Alamu Moshood Ọ̀párónkẹ́ Onísàárà àti ilẹ̀ Fèsù ní ìjọba ìbílẹ̀ Ìwó ìpínlẹ̀ Ọ̀ṣun. gẹ́gẹ́ bí ìṣe àti bí bàbá Olówú ṣe máa ń ṣe tẹ́sí máa ń sọ nípa àṣà àti ìṣe ohun tí wọ́n máa ń sọ náà ni wípé gbogbo ọba ọjọba lórí àṣà Yorùbá ni. ilé ẹ̀ bá sì wo sátífíkẹ́ẹ̀tì tíjọba fún wa sátífíkẹ́ẹ̀tì tá a jẹ oyè lórí ni pé àṣà àti ìṣe ní ilẹ̀ Yorùbá òun oníkàlùkù wa jẹ ọba lé lórí. sọ fún díẹ̀ yìí gbogbo tí bàbá Olówúta sọ a gbọ́dọ̀ pé ẹ̀sìn tí orúkọ wa ń jẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà láwà gbé lérí á gbàgbé ẹlẹ́sìn méjì yòókù. ẹlẹ́sìn ìbílẹ̀ ara wa nínú àwọn ọmọ bàbá nínú àwọn ọmọ ìyá wa náà ni wọ́n. so ìṣẹ̀ṣe dẹ̀ ti wá láti láéláé náà ni so a gbọ́dọ̀ gbàgbé wọn. àwọn náà ni mo tọ́ka sí pé a lè yọ̀kọ́rí pọ̀ sí torí pé mo jẹ́ aláàjì sí tí mo sì kẹyìn mọ́nu tí wọ́n á pé kìrìsìtẹ́nì tọ́jú ọmọ bàbá mi tàbí oníṣẹ̀ṣe pé mi ò fẹ́ mọ̀ mi ò fẹ́ gbọ́ rárá o a gbọ́dọ̀ jọ máa ṣàjọṣepọ̀ ni. bàbá Olówúta wọ́n jẹ́ èèyàn tí ẹ̀mí wọn fúyẹ́ púpọ̀ wọn kì í ráró oríkì wọn kàn jẹ́ òwú ìráró ni but àwọn ráró ẹ̀mí wọn fúyẹ́ púpọ̀ so wọ́n sì kó yàn mọ́ra gbogbo nǹkan tí Ọlọ́run jogún fún wọn rẹ̀ náà lẹ́rìí pé tí wọ́n ṣe fún àwọn ọba mélòó lèèyàn lọ ọ̀dọ̀ yẹn tí ó jẹ́ pé lọ́ọ̀yẹ̀ máa sọ pé owó epo mọ́tò máa gba ẹ̀bùn lọ ẹ̀mí wọn fúyẹ́ gbogbo ohun tí Ọlọ́run ṣe fún wọn àná máa ń tì síta so àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́ lọ́nkọ́ jẹ́ kí ẹ̀mí wọn gùn fún wa. gbogbo ẹni tó ṣẹlẹ̀ lọ́dọ̀ bí èèyàn méjì mẹ́ta náà ló ti wá. àwọn tó jẹ́ Saudi tí wọ́n mú tó jẹ́ pé ọ̀dọ̀ wọn ní ẹ̀sìn tá a ti ń lọ tó gbàsàwò tá a ń lọ rájì. àwọn gbé lórí ìjọba ìpìlẹ̀ lọ́dọ̀ tiwọn náà àná ní culture náà wọ́n ń ṣe culture kínní tiwọn náà bẹ́ẹ̀ ó sì jẹ́ wípé wọn ò parẹ́. so fún ìdí èyí a rọ gbogbo àwọn tó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì kí wọ́n jọ kí wọ́n jẹ́ ká máa gbé ìgbésí ayé àlàáfíà. àwọn oníṣẹ̀ṣe èèyàn dáadáa ni wọ́n torí pé àwọn tí wọ́n gbé dání tí wọ́n bá fi búra àṣẹ lójú ẹsẹ̀ o bí ẹ bá fi Kùránì búra lénìí 100 ọdún lónìí ó lè má ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ni Bíbélì ẹ̀yàn fún búra tó jẹ́ tó ní ẹ̀sìn ṣiṣẹ́ lé àbó Ògún kíákíá láàrin ọjọ́ méje àṣìṣe. so ẹ jẹ́ ká kóra wa mọ́ra kí a jọ máa ṣe ọmọ bàbá kan náà jọ ní wa ọmọ ìyá kan náà jọ ní wa ó lè dè fi lè dùn Olúwa ẹ̀rí. ó di gbẹ̀rù ẹgbọ́n kan tí kábíyèsí yìí sọ. kábíyèsí ní àwọn ń bọ òrìṣà àwọn ń bọgbá àwọn ń gbàwo àwọn ń ṣèkòkò bàbá àsásùn. Ramadan ló dé yìí kábíyèsí tẹ́ ẹ bá ń wo àwọn fídíò yìí kábíyèsí yìí lọ organize Ramadan lecture. kábíyèsí yìí lọ àwọn kábíyèsí wà ń bẹ̀ rẹpẹtẹ níbi tí wọ́n ti ń gbọ́ wáàsí. wọ́n tún wá fún àwọn àfáàfáà gbogbo àwọn tó gbààwẹ̀ àtẹni tí ò gbààwẹ̀ ní special package fún Ramadan lọlé ilẹ̀ tún fẹ́. lẹ́yìn kan wá múra kókókó ṣẹ̀ríà ni kíní kan ni ẹgbẹ́dọ̀ ní adébọ̀ gbẹ́dọ̀ kú ni ó. ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa a tún pàdé ẹ bá mi like ẹ share ẹ subscribe ó dàbọ̀.